mùsùlùmí kírísítẹ́nì àtẹni tí èsì kankan nu méjèèjì tí ń fi ẹ̀mí òdodo ìjọmọlúàbí èèyàn tẹ̀lé ọ̀rọ̀ yìí a kí gbogbo yín a sì dúpẹ́ fún yín. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Lórí case tí a wá fún ní court láàárọ̀ yìí ruling lórí preliminary objection tí wọ́n file mo sọ òyìnbó Yorùbá kan jọ òní mo ní we are doing lawyering job àwọn yẹn call attention mi wípé kò tẹ́ ẹgbó òyìnbó mi lájọ́ tí n ti grant interview mo decide láti mọ́ sóyìnbó ni torí wípé audience lèmi fẹ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn mo fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣèrò àwọn èèyàn tí mo sì fẹ́ bá sọ̀rọ̀ àwọn tí ò gbóyìnbó ló pọ̀ ńbẹ̀ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mọ̀ bí mo gbé èbó bí ìgbé èbó apply sí University of Ilorin bí tí n ti ń teach kọ́ wá class ní kí n kọ́ ọ níṣẹ́ àbí kó wá court níbi tí mo bá ti ń ṣe case come and see my output come and feel it and experience it you know what it takes to be what I am today. èsì tíjọ́ òní nìyẹn so láàárọ̀ yìí ruling tí kóòtù kà fún tí ń jẹ́ èsì àbájáde atótónu apá kìíní tí wọ́n nílé ẹjọ́ ò lágbára àtàṣe àti gbẹ́jọ́ yẹn àti atótónu ti àwa lọ́ọ̀yà olùpẹ̀jọ́ àbájáde rẹ̀ ni pé kóòtù ṣe iṣẹ́ náà wọ́n ṣe research tí wọ́n lórí ẹ̀ wọ́n fi òfin fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ wọn objection wọn àtakò wọn sí jurisdiction kóòtù kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò rẹ́sẹ̀ fi múlẹ̀ kódà kò ní ìdí ìjòkó rárá so ilé ẹjọ́ dànù tí ń jásí wípé their objection was dismissed by the court dismissed I mean it was declared dismissed ilé ẹjọ́ dànù pẹ̀lú ẹ̀yìn ọwọ́ méjèèjì wọ́n tún fi ìpá gbà tí ń túmọ̀ sí wípé n tí wọ́n gbé wá sí kóòtù ta torí ẹ̀ wá lónìí wọ́n lulẹ̀ lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí wọ́n lulẹ̀ lórí ẹ̀ so ìyẹn ó máa jẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kàn ń sọ̀rọ̀ láì nídìí àti láì lẹ́kọ̀ọ́ nípa táǹsì kẹ́ ẹ fi mọ̀ wípé nílọrin bí òfin làwa fi ń ṣiṣẹ́ àwa lọ́ọ̀yà lọrin iṣẹ́ lọ́ọ̀là ń ṣe kì í ṣàròyé orí social media. iṣẹ́ ọ̀rọ̀ èyí tọ́lọ́run rán wa. gbogbo ẹni tí ó bá sì ti mọ Al-Qur'an dáadáa yóò mọ̀ wípé Al-Qur'an gangan fúnra rẹ̀ ìwé òfin kan ni. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti study rẹ̀ ó ti automatically ó ti jẹ́ lọ́ọ̀yà. bẹ́ẹ̀ni. lérí ọ̀rọ̀ òfin kan. bẹ́ẹ̀ni. tí ń jẹ́ òfin ẹ̀sìn Islam. bẹ́ẹ̀ni. so bàbá adúpẹ́ fún yín gan bàbá Ọlọ́run ti wá ní béèrè tí mo ní nísìnyí pé bí ìsinmi tí ẹni adájọ́ mọ̀ wọlé lọ nísìnyí ṣé yàtọ̀ èyí tẹ́ ẹ sọ fún wa yín lẹ́nu nísìnyí ó tún possible ká tún gbọ́ mi tó tún. bẹ́ẹ̀ ni ó possible ká gbọ́ nǹkan mi because wọ́n ti adjourn case yẹn reason tán sì fi ti adjourn ẹ̀ ni wípé n tó fi ń wí ni wípé n tí ilé ẹjọ́ bá láwọn ń bọ̀ wá ṣe lónìí ni ilé ẹjọ́ lẹ́tọ̀ọ́ àti ṣe wọn ò lè introduce business ní tí ò sí nù ní tí wọ́n adjourn case fún ní tí wọ́n sì adjourn case fún lónìí òun ni kí wọ́n ka ruling wọ́n ti kà á tán so àwa lọ́ọ̀yà olùpẹ̀jọ́ ní ntílé ẹjọ́ torí ẹ̀ ní a máa bọ̀ lónìí a ti ṣe é tán ẹja lọlé ká padà wá ń jọ́ mi fún tó bá kàn so àwọn lọ́ọ̀yà wọn wá ní kò lè rí bẹ́ẹ̀ o àwọn làwọn ó determine tó bá kàn ilé ẹjọ́ ní kí wọ́n fáwọn ní time díẹ̀ àwọn ń padà bọ̀ wá. a jẹ́ pé láìpẹ́ sísìn á tún mọ nǹkan mi tó bá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. èmi rò pé ká yọ̀ǹda alhamdulilayi a rí i pé nísìnyí báyìí ẹ jẹ́ ká yọ̀ǹda yín àwọn náà bá àwọn aráàlú sọ gbólóhùn kan sí méjì. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.